inú bí mi ni mọye tẹ́ pé ní èmi sọ pé 6 billion ní 30 billion 30 ọ̀rọ̀ yẹn gbà billion. yẹn kò pariwo pé kí UN kó wá ṣe investigation àbí nǹkan tí mo sọ yìí ẹ mọ̀ pé owó burúkú ni kò pariwo síta pé UN ni o ẹ̀rọ yẹn wá kó wá ṣe investigation sí ọ̀rọ̀ owó yìí o nǹkan tí mo sọ yìí ọ̀rọ̀ tó lè bíyàn nínú pé àwọn kan wà tó ń pè ní amúnisìsọ àwọn tó máa ń tọ́ amúnitòkèlè bọ́ nígbà máa mú wọn ó mú mi sọ̀rọ̀ yẹn pẹ̀lú ìtara ni pé olórí burúkú báwo ló ṣe lè sọ̀rọ̀ yẹn jáde nípò declare the 4 o'clock àwọn ní sísè wá ti ń wọ́ ọmọ àwọn wọn fi tìmáìsì ẹni o. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boy gbogbo ẹ̀ fún ìtọ́jú ni ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà pabambari ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ o tó fi ń kọ́lé tiẹ̀ sọ́tọ̀ gédéǹgbé kò wá sẹ́ni tó lè yára ẹ̀ sọ́tọ̀ fọlọ́run ọ̀tọ̀ tí ò ní máa róhun ọ̀tọ̀ gbà lọ́wọ́ ọlọ́run ọ̀tọ̀. yorùbá ló ní wípé tẹnitẹni tàkísà ń tàtàn tiwa ni tọlọ́run sì ni tiwa àfi ká ṣe tiẹ̀. òun ló sì jẹ́ wípé orúkọ ẹni a máa roni. Tóbi Fásùgbà ló kọ mi. mo kí yín mo láyọ̀ láti tún kí yín lẹ́ẹ̀kan sí sórí ètò Bembeyeke TV pẹ̀lú bàbá Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn láti ilẹ̀ Faransé tí wọ́n ń farajìn ṣètò pé ká kẹ́kọ̀ọ́ ká kọ́gbọ́n. ọ̀pọ̀lọpọ̀ ìsọfúnni ni wọ́n máa ń fi ránṣẹ́ sí mi pé Bembeyeke dákun ẹgbẹ́ kínní síta kó lè ṣàǹfààní fọ́mọ aráyé. ìfẹ́ tán ní kì í ṣe kékeré o. mo kí yín lẹ́ẹ̀kan sí bàbá ẹ káàbọ̀ sórí ètò bàbá Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn. wọ́n ti fìgbà kan ṣiṣẹ́ wọn ti fẹ̀yìntì báyìí lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ UNESCO lágbàáyé. mo kí yín ẹ kú dédé àsìkò ìsà. èmi náà kí yín olóòtú mo sì kí gbogbo àwọn tó ń bá yín ṣiṣẹ́ àti gbogbo àwọn olólùfẹ́ káàkiri àgbáyé ibikíbi tó bá wà Olúwa máa wà pẹ̀lú wọn a máa dáàbò rẹ̀ bò wọ́n gbogbo tó bá dáwọ́lé a máa yọrí sí rere o. àmín. ẹ ṣeun. mo fẹ́ láti béèrè àwọn ìbéèrè kan torí ó tó bí ijọ́ méjì mẹ́ta kan tí wọ́n ti rí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tú sílẹ̀ tí wọ́n ti rí wọn gbà padà kúrò lọ́wọ́ àwọn karambání afẹ̀míṣòfò. àwọn kan wá ń pè mí wọ́n ní àwọn ò tiẹ̀ tí ì gbọ́ àlàyé ọ̀rọ̀ kankan láti ẹnu tiyín àwọn ò sì tí ì gbọ́ ohunkóhun lẹ́nu yín lórí ọ̀rọ̀ wọn. wá ní kán farabalẹ̀ dìgbà tétò yìí máa wáyé. kí ni ẹ rò pé ó fà á tí gbígba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ti Ọ̀yọ́ yìí fi yára kánkán tí kò sì dàbí ti àwọn mìíràn tí wọ́n ń jí gbé tó máa ń pẹ́pẹ́pẹ́ tàbí míì gan tí wọn ò tiẹ̀ ní rí wọn gbà títí dòní eléyìí tá a ti ń rí sẹ́yìn. ohun tí mi rò pé ó fà á ní ìtara tí ẹ̀yin social media àtàwọn oníròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ẹni gbégbá ọtí ibi ẹ̀dẹ̀ ṣe mú mo dẹ̀ rí pé yàtọ̀ sí pé ẹgbẹ́ pariwo síta ẹ tún ṣe ètò láti wá àwọn ọmọ Nàìjíríà rere tí ó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wọn ní Nàìjíríà àti ní àwọn tó wà níta láti wá àmọ̀ràn tí wọ́n lè fúnjọba bí ọ̀nà tá a fi lè gbèrè àwọn ará bí ìgbà padà
so gbogbo ẹ̀yin tá à ń ṣètò ní Nàìjíríà yẹn Ọlọ́run máa wà pẹ̀lú yín o. Gbogbo ẹ̀yin olótùú àmín ètò lórí social media Ọlọ́run máa wà pẹ̀lú yín, á dáàbò bò yín àtàwọn ọmọ yín, kò ní jẹ́ kí nǹkan yín náà bàjẹ́ o. àmín àmín. so mo rò pé lára àwọn nǹkan tí ètò tẹ́ ẹ ṣe yẹn àwọn èèyàn máa mọ̀ràn wá káàkiri orílẹ̀-èdè àgbáyé, ọmọ Nàìjíríà tó wà ń ta tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wọn náà contribute. mo dẹ̀ rí i pé lára àwọn ìmọ̀ràn tó ń fún ìjọba, àwọn kan sọ wípé ó yẹ kí á parapọ̀ ká ṣe kan ni ó lè fa ìyọrísí rere fún nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa ìpápá ní orílẹ̀-èdè Yorùbá. bẹ́ẹ̀ náà làwọn kan sọ wípé torí mi wà lára àwọn tó sọ yẹn pé kí ọ̀rọ̀ yìí tó lè ní ìyanjú àwọn law enforcement agency àbí ọlọ́pàá àmì ó dìgbà tí wọ́n bá coordinate tó dẹ̀ cooperate together ṣe mọ̀ tó dẹ̀ wá lo kí ni wọ́n ń pè kí nìyẹn ní òyìnbó wọ́n gbọ́dọ̀ lo ṣe tactics àti pé tactics wọ́n gbọ́dọ̀ wà very tactical kọ́ dẹ̀ wà sincere kọ́ dẹ̀ cooperate àrùn ṣe mọ̀ òun ni wọ́n fi lè ní àyọrísí rere. so bóyá ẹ ṣe máa ṣe àwọn kíta bá ń ṣètò máa ń bi léèrè pé àwọn tí ọ̀rọ̀ kan yìí ṣé wọ́n ń gbọ́ báyìí ìjọba ń gbọ́ báyìí náà máa ń gbọ́ ẹ lọ́ máa ń gbọ́ ẹ ní àwọn kan máa ń sọ fún yín tó mọ̀ wọ́n pé ọ̀rọ̀ yẹn máa ń ta sí wọn létí àwọn kọ́ta bá ń bá àwọn ó lè jẹ́ ìjọba ó lè jẹ́ nǹkan aráàlú pé wọ́n ń gbọ́. so bóyá wọ́n lọ gbé wò lára àwọn ọ̀rọ̀ yẹn lára àwọn tó gbọ́n nu wọn torí Yorùbá sọ pé ọgbọ́n ọlọ́gbọ́n ni kò jẹ́ ká pe àgbàlagbà ní wèrè. so bóyá àwọn náà lọ́wọ́ prógráàmù tẹ́yìn ṣe àbí táwọn àgbàlẹ̀ tún ṣe àbí táwọn Sókótì ṣe àbí táwọn ẹlòmíín náà tó nífẹ̀ẹ́ ìlú irú ẹ̀gbọ́n yín Yorùbá Gidi TV tí gbogbo báwọn yẹn ṣe prógráàmù bóyá àwọn náà lọ wò ó torí ẹni tó bá fẹ́ gbọ́n lé ayé ẹ̀gbọ́n ẹ wo gbogbo àwọn tó di pòfẹ́sọ̀ yẹn ìwé oníwèé tọ́ka ni ìwé tí wọ́n kà ní primary secondary school university òun ló sọ wọ́n di ọpọlọ tó wà lórí wọn tó ti yẹ yín bẹ́ẹ̀ bá ṣe kàwé sí lẹ́ṣẹ̀ máa ní ìmọ̀ sí èèyàn lè jókòó síbi kan láì dẹ̀ ẹ bá dẹ̀ jókòó síbi kan tẹ́ ẹ̀ wo ohun tó ń lọ ẹ lè nǹkan lè ọpọlọ lè wá sórí yín so ó láti jẹ́ pé àwọn ẹni yẹn náà lọ wò ó wípé ká lọ wo nǹkan tó ń lọ kí ni ìmọ̀ràn olóò fún wa wọ́n dẹ̀ mú lò. so ara àwọn nǹkan míì tí mo rí tó tún fà náà ni orúkọ local government area yẹn ọ̀rọ̀ yẹn dàbí ìgbà tí ọba kan tí wọ́n ti ń fìyà jẹ ní agbègbè Ọ̀yọ́ yẹn tí wọ́n sọ di ọba ìlú ẹ̀ sáà sọ pé mo ti wà orúkọ ọba yẹn orúkọ máa ń roni Yorùbá orúkọ tí wọ́n ń fún wa nílẹ̀ Yorùbá eléyìí tó tún ṣẹlẹ̀ ti jẹ́ kí n rí pé àṣà wa da ká máa fúnra lórúkọ tó dá Oríire local government area ẹ̀rí pé orúkọ yẹn wá rò wọ́n àbí ó rò wọ́n orúkọ máa ń ro ní bí Yorùbá ṣe ń sọ orúkọ yẹn rò wọ́n nígbà tó kàn tí wọ́n orúkọ yẹn sọ jì ó sọ àwọn law enforcement agency ó sọ gbogbo àwọn tó gbárùkù tí ó sọ ẹ̀yìn oníròyìn yìí pé Oríire ni tàwa o àsìkò tí Oríire gbọ́dọ̀ wà sọ mo rò pé owó nǹkan tó fọwọ́sowọ́pọ̀ tí ọ̀rọ̀ yẹn fi jẹ́ kórí bẹ́ẹ̀ nìyẹn dẹ́n tó wá fi yàtọ̀ sí táwọn yòókù gẹ́gẹ́ bí ẹ ti sọ náà ni pé ẹmọ̀ tó ń ṣẹlẹ̀ ní àwọn part náà ni pé pàápàá ní north ni pé wọ́n máa ń gbàbọ̀dè wọ́n máa ń gbàbọ̀dè olófà wọ́n máa ń gbàbọ̀dè nítorí ìjẹkújẹ ìmúkúmu wọ́n máa jẹ torí pé ní north yẹn wọ́n máa ń gbẹ́kẹ̀lé yẹn ní north ni tọ́rọ̀ mi pé ọba ká gbẹ́kẹ̀lé ọba ká fẹ́ fowó ara wọn ṣiṣẹ́ wọ́n máa ń gbẹ́kẹ̀lé ẹnìkan ẹ lọ jókòó tí Kùránì dẹ́kọ̀ pọ̀lọpọ̀ wọn náà ní tọ́gbé ẹ̀sìn tọ́gbé ẹ̀rí ni wọ́n dé ní Arab country ẹ̀ náà ẹ jókòó ẹnìkan á wà lówó bá ti lówó gbogbo yẹn lọ máa bá kẹ́ máa jẹun á máa gbóúnjẹ fún yín tó ṣe ẹ̀ nílé kò sí bàbá yìí ṣe lè lówó tó ẹni pé bàbá yá tún sẹ́ni lọ sí skul ẹ wo ọmọ ọba ìlú òyìnbó gbogbo wọn ṣe lówó tó wọn á tún lọ sí skul wọn á lọ yunifásitì wọn ṣe gbogbo wọn á tún lọ sí training ẹ wo àárì ẹ ń pẹ lẹ́gbẹ̀ẹ́ wọn lọ fún military training wọn ní military training pilot ní àárì sọ̀rọ̀ mi tí ó dá dúró ní sábà ó dá dúró gbà tó ní problem pẹ̀lú àwọn family
ẹni pé wọ́n ti lé kúrò àbí kò ti kúrò ní family ó ń dá dúró ní ìsìn torí education tó ní ó dá dúró ní Canada kan ló sá lọ ní àbí so àwọn èèyàn kan ní àwọn ní Àkùránì sọ pé tẹ bá ti ní lọ́wọ́ káwọn kan wọn á máa jókòó tì mí kí n máa fún wọn lóúnjẹ nígbà tí nǹkan bá burú fún yín báwo làwọn yẹn ṣe fẹ́ bọ́. So system tó kọ ọba wa pẹ̀lú ìwé tá a kà àwọn mẹ́tí Ọọ̀ni bá sọ nǹkan tó yẹ kó sọ àbí Aláàfin sọ nǹkan tó yẹ kó sọ àwọn èèyàn á lọ ọpọlọ ìwé wọn pé kí lọ́ba yìí sọ yìí so culture ló fà fẹ́ tí wọ́n ní ilẹ̀ Haúsá òun ló jẹ́ kí nǹkan wọn falẹ̀ bẹ́ẹ̀ yẹn tó ti yẹ pé ká máa gbàbọ̀dè ká máa àti pé ṣẹmọ àwọn ẹmọ wọn yẹn àtàwọn olórí àwọn olóṣèlú wọn àwọn ń fi kinní yẹn jẹun ni wọn lọ fi ṣe ẹgbẹ́ onímọ̀dàrú bá ti oró tá bá ti rí mẹ́wàá pín fẹ̀yìn àárọ̀ yín ọmọ Yorùbá sọ pé ọmọ ọlọ́mọ làárọ̀ níṣẹ́ kó dé tòrútòrú ẹgbẹ́ bọ́ lé wọn lọ́wọ́ ẹ kàdá lé wọn lọ́wọ́ ẹni kan lọ ṣe bísíǹsì wa owó wọn dẹ̀ pa iná máa kó fún. Báwo lẹ ṣe mọ̀ bẹ́ẹ̀ báwo lẹ ṣe mọ̀ bẹ́ẹ̀ torí pé àwọn ẹ má bínú báwo lẹ ṣe mọ̀ bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn máa ń sọ wípé àwọn Haúsá àti Fúlàní pé ní apá òkè ọya pé wọ́n cooperate ju Yorùbá lọ ṣáfẹ́ sọ wípé wọn ò tún cooperate mọ́ ni pẹ̀lú àlàyé tẹ̀ ń ṣe yìí. lóòótọ́ bá sọ pé wọ́n cooperate ní tààmì ní pé wọ́n cooperate láti pín owó cooperate láti jókòó pé owó ìjọba yìí owó láti gbà tá a ti gbàjọba federal ló wà so wọ́n cooperate láti yẹ pé ẹni yìí ló wà ń bẹ́ o gbogbo owó tó bá jí àní sọ̀rọ̀ o àmọ̀ pé tó bá jí àwa kún kàn wá so ibi tí wọ́n ti ní cooperation nìyẹn wọ́n lóye àpé kọ́ gbà tí nígbà tí mi náà kéré tó ń sọ nígbà mo lọ serve pẹ̀lú wọn àti ìgbà tí mo ṣiṣẹ́ ní UNESCO bí mo wá ráṣì nìyẹn lọ́dọ̀ mi ó dáa kéèyàn máa ní sùúrù kẹ́ ṣe bí ọ̀dẹ̀ lọ́dọ̀ mi so gbogbo àwọn nǹkan tó dẹ̀ mo sọ kéèyàn máa kàwé lọ́nà tó pọ̀ àwọn ìwé tí mo kà ńgbà tí mo ká bá fún mi ló máa lọ ràwé mo kàwé nípa àwọn Mossad àwọn secret bí Mossad yẹn bí àwọn CIA yẹn sọ̀rọ̀ mi yẹn dẹ̀ nípa revolution nípa àwọn course mo tún ṣe kéèyàn máa fara balẹ̀ ẹ wo àwọn CID yẹn gbogbo nǹkan bá ti yẹ bí CID something máa ń kà wọ́n á fara balẹ̀ á máa bá yín ṣe á máa ṣe bóyá á máa rò pé ẹ ti rò pé ṣùgbọ́n ọpọlọ wọn tí wọ́n sì wà ń bẹ̀ pé wọ́n ní retentive memory pé ń ṣara yín gbogbo nǹkan tẹ́ ẹ bá ń sọ mo ṣe láìkì sociology ni mo sọ pé kéèyàn bá wà ní yunifásitì kó máa take advantage kó ṣe àwọn other courses torí pé mi ṣiṣẹ́ ń bẹ̀ mo gbọ́ táwọn èèyàn ń sọ nígbà tí mi wá wọ yunifásitì mo wá take advantage ẹ ṣiṣẹ́ kọjá boundary iṣẹ́ tẹ́ lọ sí tó ti yẹ yín ọmọ àwúlò fún yín lọ́jọ́ iwájú so sociology ni pé tẹ́ bá fẹ́ gbé ìlú kan successfully ẹ bá lọ sí ìlú yẹn lọ ṣe rí ẹjẹ ìlú ẹ̀sà kan tó dáa ní ìyá Ọ̀ṣun ṣe ọ̀pọ̀ òyìnbó ní ìyá Ọ̀ṣun yẹn gbà kan ó wá sílẹ̀ Nàìjíríà tẹ́ bá fẹ́ understand ẹ gbọ́dọ̀ farabalẹ̀ kẹ́ ẹ gba gbogbo nǹkan tó bá sọ fún yín kẹ́ ẹ darapọ̀ mọ́ wọn yín káwọn yẹn lè finú tán yín nígbà wá ti finú tán yín gbogbo àti wọn lọ́wọ́ máa sọ fún yín so ọ̀pọ̀lọpọ̀ nǹkan dẹ̀ ni màmá yẹn ti máa fi ránṣẹ́ wá tẹ́yìn ò ní mọ̀ torí ẹ̀yin náà ti fara tọ́ ṣùgbọ́n secretly ó ti fi nǹkan ránṣẹ́ sí ìlú tiẹ̀ torí ilẹ̀ Yorùbá tó máa benefit ìlú tiẹ̀ tẹ́yìn ò ní mọ̀ ṣó ti yẹn torí ẹ ti fara tọ́ òun náà dẹ̀ ti fara tọ́ yín á ṣèdí ìgbẹ́ bá ní ó lè gbẹ́ ṣubú lé lórí ó lè kó gbọ́ ọmọ yín ó lè ṣe gbogbo ẹ̀ so gbogbo nǹkan tèmi náà kọ́ sociology nìyẹn tí bá bá yín miss dáadáa ṣùgbọ́n tí máa ṣe wà nù mí aláṣẹṣe ló máa mọ̀ ti ṣe ààrẹ tí àwọn kan wọn ní control. But àwọn àgbààgbà ilẹ̀ àwọn àgbààgbà òkè ọya báyìí àwọn nǹkan tó fà mo ń gbọ́ yín ẹ gúnlẹ̀ mo rò pé ti gúnlẹ̀ ni o. mo ti gúnlẹ̀ pé nǹkan tó fà á títí wá fi yàtọ̀ sí tiwọn nìyẹn torí mentality wa yàtọ̀ education wa yàtọ̀ culture wa yàtọ̀. àwọn àgbààgbà òkè ọya wọ́n ń bínú bí àwọn ẹgbẹ́ ti Àríwá Consultative Forum àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọn ní òkè ọya lọ́hùn wọ́n ń bínú tán wípé tílẹ̀ Yorùbá ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn tí wọn ò ní ṣe tọ̀dọ̀ tàwọn náà wípé lọ́jọ́ tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ oríire gbé agbègbè oríire yẹn tí wọ́n jí wọn gbé ìwọ́ṣọ́ yẹn kan náà na ṣọṣẹ́ ní òkè ọya wọn bẹ̀ wípé kò sí rírí tí wọ́n rí títí dàsìkò yìí
pé káàrẹ kó já tètè gbégbèsè lórí ẹ̀ nǹkan sà kí lẹ rí sí ọ̀rọ̀ tán sọ yìí, ṣé òótọ́ wà ń bẹ̀? tèmi kàn rí sí náà ni pé mo rí ìdí méjì pẹ́ta lórí ọ̀rọ̀ tó sọ. òótọ́ ọ̀rọ̀ pàtàkì mi lè fẹ́ kọ́ mọ̀ fáwọn tó sọ̀rọ̀, àwọn tó sọ̀rọ̀ yẹn ní nọ́ọ̀tì yẹn òpònú ni wọ́n. òpònú ọkẹ mo tún rí pt òpònú ni wọ́n. òpònú kí ni ló wọ́n. jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀? èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jáde fẹ́ni tó bá lọ sí skul tó bá lọ́pọlọ. ní tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ òun náà ni mò ń sọ fún yín, mo fẹ́ ṣàlàyé fún yín. ọmọ tiyín ó lọ sí skul, ó pàṣẹ WAEC, ó mú ní gbogbo kọ́ọ̀sì mú. mo wá ń bọ́ síta, mo wá ń sọ pé tíṣà favour ẹ̀ ni, àbí mo wá ń sọ pé WAEC favour ẹ̀ ni. instead kí n lọ àbí kí n wá báyìí gan kí n lérè pé àbí kí n pe ọmọ ẹ̀ pé báwo ló ṣe ṣe, ọ̀nà wo ló gbà, àbí tí mo sọ yìí kí n lọ wádìí bó ṣe ṣe tó fi ọ̀nà àbáyọ. mo kàn bẹ̀rẹ̀ sí pariwo síta, mò ń gbó bí ajá. ṣé nǹkan tí mo sọ yìí, ẹni tó bá lọ́pọlọ bó ṣe ń sọ̀rọ̀ kọ́ yẹn. ẹ̀yin àwọn fúnra wọn dẹ̀ mọ̀ wípé nílẹ̀ Haúsá wọn ń gbàbọ̀dé. tó ti yẹn wọ́n mọ itú tí Gumi ń pa, wọ́n mọ itú jẹ́ pé tí kí ẹ bá ṣẹlẹ̀ ẹ̀ ní gbọ́ kí ẹ wò ó ṣẹlẹ̀ báyìí ẹ rí gbogbo yẹn Yorùbá ló bẹ̀rẹ̀ sí pariwo tó ń sọ̀rọ̀ síta pé àgbà kìíní kan gbà wo kìíní gbà wo. àwọn bá sọ̀rọ̀ síta gan. tó ti yẹn àwọn bá sọ̀rọ̀ síta, Ọọ̀ni sọ̀rọ̀ síta, Aláàfin sọ̀rọ̀ síta. tó ti yẹn ṣùgbọ́n ẹ máa wo, mo ti sọ fún ìgbà tí gbogbo kìíní ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ Haúsá tí ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá táwọn ẹ máa Sokoto wá, mo ní kí ló dé tẹ̀yìn oníròyìn tẹ̀ bí báwọn bá ọba láyè láti bí léèrè, kí ló dé tẹ̀yìn òbí léèrè pé kó sọ̀rọ̀ sí. ẹ̀yin pé mọ̀ Sokoto gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Sokoto ní tó ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Haúsá ẹ̀ ń tọ́pọ̀ èlò lórí ẹ̀sìn wọn tó jẹ́ mọ̀ Sokoto, ẹ̀yin ẹ gbọ́ kó sọ̀rọ̀ ni, ẹ gbọ́ kó kọ̀ǹdẹ́mù ẹ̀ ni. olórí mùsùlùmí nílẹ̀ Nàìjíríà, olórí ẹ̀sìn, ẹ̀yin ẹ gbọ́ kó kọ̀ǹdẹ́mù pé wọ́n gbéyàn wọ́n pààyàn, ẹ gbọ́ kó kọ̀ǹdẹ́mù ẹ̀ ni. bẹ́ẹ̀ náà lẹ̀ mọ̀ fùkà ni. so kọ̀ndẹ́mù kan tó ń ṣe ó mì ní pé tó dẹ̀ ń ṣẹlẹ̀ ní pé ó mì ní pé ẹ lọ́wọ́ sí. silent means approval. ẹni tó bá ti ń ṣe nǹkan lábẹ́ òbí tó bá rí pọ́nmọ́ ń jalè wọ́n mú ẹgbẹ́ nìkan tí ò sọ̀rọ̀ ó mì ní pé wọ́n àpúfù nǹkan tó máa ń ṣe ni kó máa jalè ó lọ́ máa dà lóru. period. so ẹ̀yin kan náà lẹ dákẹ́. ẹni tó dẹ̀ tún lanu gbàǹgbà tó ń sọ̀rọ̀ yìí Àtíkù ló lórí wọn. Àtíkù yìí tó ń sọ̀rọ̀ yìí ó lè dẹ̀ ni. Ọbásanjọ́ tẹ bá ní kí ni mo ṣe sọ bẹ́ẹ̀, Ọbásanjọ́ mo sọ bẹ́ẹ̀. Ọbásanjọ́ tó jẹ́ president ó pariwo síta ó ní olè, ó pariwo gbogbo ayé ló gbọ́, ó ní olè ní ẹ́. tọ́rọ̀ mi yẹn ẹni tí ò yẹ kó máa rìn títì nítorí sọ pé ẹ ti gbàgbàkúgbà Nàìjíríà nìyẹn. kí ọ̀gá ẹ̀yin tó lè wàá pariwo yín síta ní gbogbo àgbà, ẹ̀yin tó dẹ̀ jẹ́ president ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ló jẹ́ ńgbà yẹn o. tí wọ́n dẹ̀ ti mọ president Ọbásanjọ́ káàkiri àgbáyé kó tó lè wàá pariwo àti kú olè. wọ́n fi sí port gbogbo owó Nàìjíríà gbogbo òun ló kọ́ wọn ní àwọn port authority yẹn wọ́n ṣe ń gba àbọ̀dé. tọ́rọ̀ mi gbogbo oògùn burúkú tó yẹ kó wọlé tó ń wọlé òun ló kó bọ́ kánsà bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò bá yẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn. wọ́n ṣe ń lo àwọn illegal ajókòó síbi a máa gba owó ẹni ẹ máa kó wọlé drọ́ọ̀gì yẹn wá pa wá. àwọn tó bá dẹ̀ ń kó nǹkan tó dàbọ̀ ẹ bá ti fún yẹn bá ẹ wọlé ń tó sọ́dọ̀ lówó nìyẹn. àbí bọ́lá ti ní custom officer ò lè rí tó lọ́wọ́ bíi tiẹ̀. àsìkò ìgbà tó ń fi ṣe custom officer head of custom ní Èkó yẹn ó ramasé gbogbo owó tó lè ramasé. nígbà tó ti ṣe vice president òun tó dùn Ọbásanjọ́ ní ẹ̀ka èmi tí mo jọ́ gẹ̀ẹ́gàn mi ìlówó tó ẹ̀ tó ti yẹn gbogbo nǹkan tó jí ká fi ṣe òun ló wà ní ìjájọ of economic something gbogbo owó tó ìgbà tí yẹn gbọ́ ló pariwo lóṣù pariwo ẹ̀ síta pé ó lè. ṣé irú yẹn ní ẹkú tó máa jáde síta pé òun fẹ́ gbégbá president bí ìbáṣepọ̀ yìí Nàìjíríà gan ẹgọ̀. mo sọ́ọ̀rì láti sọ kì í ṣe irú èèyàn ló yẹ kó máa nílùú òyìnbó bí irú yẹn ò lè lẹ́nu ọ̀rọ̀ síta ká kó tẹ̀lé sọ̀rọ̀ ó máa rùn lẹ́nu àwọn èèyàn ni. so àwọn ìdí tẹ́mi fi sọ pé àwọn ilẹ̀ Haúsá ò ní right láti máa bínú nígbà tẹ́ bá ń gba tẹ́ ẹ rán Gumi kó lọ máa negotiate tọ́rọ̀ mi pẹ̀lú àwọn báńkì ìjọba dẹ̀ tún mú àwọn gọ́fúnà bọ́ síta lọ negotiate pé kó fi wọ́n sílẹ̀. ṣé ibi tẹ́ ẹ ti mú yàn tẹ́ ẹ ti ní kó lọ fílẹ̀ ẹjọ́ báwo ni kí ni ẹ ṣe fẹ́ tán lẹ̀.
ẹ fi ń ṣe business gbogbo ilẹ̀ dẹ̀mọ̀ pé ẹ fi ń ṣe business ẹ kàn ń gbá àwọn ará nígbà táwọn yẹn náà kàwé àwọn ọmọ tó wà lábẹ́ wọn wọ́n fi ń gbá wọn lójú táwọn yẹn náà ò gbára wọn sílẹ̀ tó ti yẹ yín wọn ò dẹ̀ fẹ́ kọ́ pọ́nù dè yẹn tó bá fẹ́ kọ́ ẹ̀ mọ ibi lọ ní àtúwà ní nọ́ọ̀tì ni ẹ wo bí ò tẹ̀ sí yóò sí Dangote nìkan tó jẹ́ the only richest person in the Africa the richest man in the whole of Africa òun nìkan bá fẹ́ sponsor program education fún north sọ̀rọ̀ mi ẹ̀ ń pariwo láti ìgbà tí gba independence ni pé northern náà wà lẹ́yìn o tó ti yẹ northern náà wà lẹ́yìn o wọn kàwé o ọba gbà yí lójú o torí náà ẹ ṣe fẹ́ ká gbàjọba ó yẹ ká ti gbàjọba ká ti gba independent before that nítorí pé wọn ò fẹ́ lọ síwájú àwọn èèyàn bá díẹ̀ ló yẹ kó fẹ́ kó lajú tó gbogbo nǹkan tí àwọn olórí ìlú northerners yẹn ṣe wọ́n mọ̀ ń ṣe ni wọ́n á dẹ̀ kó ọmọ tí wọ́n wá ẹni western education ò dẹ̀ ẹ̀dẹ́ẹ̀kọ́ ọmọ yín wá sí Paris ẹ̀kọ́ ọmọ yín lọ sí Amẹ́ríkà kó lọ kàwé western education ò dẹ̀ dá ní tí wọ́n sọ yìí ẹ̀dẹ́ẹ̀kọ́ ọmọ yín wá sí Paris ẹ kó lọ sí Amẹ́ríkà ẹ kó lọ sí Britain ṣé ẹ rí i pé àwọn ará northerners yẹn wọ́n mọ̀ ṣe àwọn náà mọ̀ ṣe àwọn dákẹ́ wọ́n ní ẹni tí bá lajú sílẹ̀ tẹ̀lẹ̀kùn ààbò gbogbo nǹkan tó ń ṣe nínú ọ̀dọ̀ àwọn leaders wọ́n mọ̀ ń ṣe fún wọn ní àwọn náà dẹ̀ ń gbà ohun tí mò ń try sọ ni pé ó ń lé Dangote ká má máa fi àwọn náà gbogbo owó Nàìjíríà òyìnbó náà lè ṣe láti British yẹn British wá kọ́ wọn lọ́gbọ́n ó tún head and abẹ́ tiwọn ó jẹ́ kí ìjọba bọ́ sí wọn lọ́wọ́ láti ìgbà tá a ti gbòmìnira àwọn ló control federal government gbogbo owó federal government 70% àwọn ló ná àwọn ló ń jí owó wọn ló wà kí lẹ fowó yìí ṣe nígbò kẹfì ránu àwọn náà tó opposition la wà opposition tá a wà yẹn làwọn náà tu ọrọ̀ oko ajé wa ní west ó fi ṣe free education fún wa free health títí dè ní láì jẹ àǹfààní ẹ títí dè ní tẹ bá pàdé northerners tó jẹ́ olóòtú èèyàn ìkànnà mínísítà tí mo bá ṣiṣẹ́ ọkọ ẹ̀ ó jẹ́ fún mi pé nítorí Èkó táwọn wà tí bàbá òun wà òun jẹ́ àǹfààní free education àwọn lọ́wọ́ tẹ bá pàdé Ìgbò tí ò ní purọ́ tí ò ní jalè tọ́jọ́ ọ̀gá wọ́n á sọ fún mi pé tó sàwọn ènìyàn lẹ́nu ni pé wọ́n wà lẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ àǹfààní free education àwọn lọ́wọ́ sí tó sì yẹ ó gbogbo federal tẹ̀yìn dẹ̀ ń jí ọmọ tí nìkan family tí nìkan lè fi ràn lọ́wọ́ fowó ìmọ̀ ni mo sáàfù nígbà tí mo lọ sáàfù náà tí mo wọ federal government institution tí mo lọ sí hostel wọn mò ń sunkún ni nígbà tí mo lọ sáàfù mò ń sunkún mo sọ pé mo wá fi fúri ara mi ní tí mo lò tí mo fi jẹ́ kó fúri mi nígbà tí mo fẹ́ bọ́ tí mo lọ sọ fún square school principal pé tó bá jẹ́ ẹ lọ màá dákú ẹ̀rú sọ̀rọ̀ pé philosophy ni mo ṣe a dẹ̀ ní bá ṣe argument ni màá confuse àwọn school màá jẹ́ kó ju wọn lákọ̀ọ́rí pé bẹ́ẹ̀ ṣe ń gbá àwọn lójú wọ́n ṣe ní ó láwọn ó wá sọ fún mi pé àwọn òkèní àwọn ò ṣe àwọn ò reject corpus rí pé tí n bá ti lè bá wọn draft mo ní wàá draft ẹ̀ mo dẹ̀ draft ẹ̀ ó dẹ̀ type ó dẹ̀ sign mo ṣe bọ́ lọ́wọ́ wọn lẹ̀ torí àṣìṣe tí wọ́n ṣe nọ́ọ̀tì yẹn òun náà mo lò against wọn pé màá lá àwọn ọmọ school yìí lójú o tẹ bá jẹ́ wà bí màá lá àwọn lójú pé báwo ni federal government ó ṣe máa rí báyìí mo wo ní kọ́ màá mú wọn tó bá lówó nu wọn màá mú wọn lọ sí bó lè fowó ara mi kí n fi mú wọn wá sí south kọ́ wá wo school ní federal government hotel ní tí state ò ní kọ́ wo bó ṣe rí kẹ́ ẹ fi mọ̀ pé ẹ̀ ń gbájú àwọn ará bí wẹ́rẹ́ lórí mi sì ṣé tí mo sọ yẹn àgbọ́yé so ẹ̀ṣẹ̀ àmọ̀mọ́dá tí ò ní ìdáríjì ní tí wọ́n ṣe fún wọn nínú ọ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ àmọ̀mọ́dá tí ò ní ìdáríjì. ó dáa. so ní tí mo sọ pé ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ tí Àtìkù ń sọ àbáwọn náà dá ẹ̀dà sí orí ẹni yẹn gan ò pé. ó dáa Sheikh Ahmad Gumi. òun Dangote nìkan tó bá sọ pé òun fẹ́ finance education pé òun fẹ́. ok Sheikh Ahmad Gumi ni ẹ má bínú Sheikh Ahmad Gumi ó ń bínú sí pípa tí wọ́n pa àwọn agbébọn wípé àwọn tó ń ronú pìwàdà ni wọ́n tún ń pa yìí ṣé ẹ mọ̀ wò pé àwọn tó ti ronú pìwàdà tí wọ́n sọ pé wọ́n ń pa àwọn bandits yìí kí ni ṣé ẹ wò pé bóyá Gumi pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí iṣẹ́ ọ̀rọ̀ wà ń bẹ̀ tó ní point. ẹ̀rí kò sí pọ́ìntì kankan tí ọ̀rọ̀ Gumi yẹn ní. ìdí ni mo sọ bẹ́ẹ̀ ni pé fún wa ni mo sọ pé ìwé da kéèyàn kà dúpẹ́ Pawólọ́wọ̀ fún wa ní ìwé. ìkà ní ìdí tí mo sọ bẹ́ẹ̀
kí kí irú nìdí? ọ̀rọ̀ wo ló yẹ Gumi tẹ̀ ń sọ yẹn mo ń sọ fún yín àwọn kan ń pe Gumi yẹn wọ́n ní intellectual ni wọ́n ló kàwé èmi sọ fún yín pé kò kàwé wọ́n ní religious leader ni kó kọ́ nípa ẹ̀sìn mo ń sọ fún yín pé kò ń ṣe religious leader olódo ni ẹ̀ ń sọ fún mi pé wọ́n ní army officer ni mo ń sọ fún yín pé fake army officer ni torí pé ní north ẹ bá ti mọ̀yàn á gbé yín síbẹ̀ ẹ bá ti wọlé captain tó lóun jẹ́ ẹ̀ wọ́n promote ẹ̀ ni tọ́lọ̀ mi pé àwọn ọmọ lágbájá bẹ́ẹ̀ ipò tí bàbá ẹ̀ wà tẹ̀lé wọn ní ẹja fún ní captain because ẹni tó bá pèrè ẹ̀ ní báyìí mo fi sọ fún pé Gumi tẹ ló sọ̀rọ̀ yẹn ṣé wọ́n ní wọ́n ní Yorùbá tẹ̀ sọ̀rọ̀ wọ́n ní ta lè ṣiṣẹ́ ò bá gbè bí òṣè ta lè ṣiṣẹ́ ò bá gbọ̀ bí òṣè légbò ta ni wọ́n máa gbọ́kọ́lé tí ò ní roko sọ́dọ̀ ààrẹ kí lẹ fẹ́ kí Gumi sọ àwọn ọmọ tí wọ́n pa àwọn tó ń ṣiṣẹ́ fún ẹ láwọn èèyàn tẹ́ ń lò kọ́ lọ́ máa jalè wá ẹnìkan wá mú ó pa ṣé inú yín máa dùn pọ̀ pa ẹni yẹn ni àwọn tẹ́ ń lò bí irinṣẹ́ kí lẹ fẹ́ kó sọ ṣé tí mo sọ yìí ògbójú olè olódo òpònú èèyàn ní máa yẹ ó yẹ kí mi mọ nǹkan tó sì wá lórí ilẹ̀ àlàyé tí wọ́n ti yanjú ẹ̀ ẹni tó pọ̀ pẹ̀rẹ̀ nìyẹn tó bá pẹ́ mo fẹ́ sọ fún jẹ́ pọ̀ pẹ̀rẹ̀ ní intellectual ó lóun kàwé àbúsọ pé religious leader lòun ẹ sọ fún mi kí ni ẹ̀sìn sọ nípa ẹni tó bá pààyàn ìwé mímọ́ sọ fún wa pé ẹni tó bá pààyàn ó yẹ kó pa òun náà ni ẹni tó bá dẹ̀ kàwé kí ni constitution Nàìjíríà sọ ní ẹni tó bá pààyàn ó yẹ ká pa ni tóun bá sọ pé òun kàwé tẹ́yìn bá dẹ̀ bò ó ká ṣé ó yẹ ká follow constitution ni àbí kò yẹ ká follow constitution ní tí ìwé mímọ́ sọ pé ẹni tó bá pààyàn yẹ ká pa òun kan tó lòun lọ sí àmì tí wọ́n bá ṣe kú ní àmì tó bá gẹ̀ẹ́tì wọn sọ̀rọ̀ mi yẹn kí ló máa ń ṣe fún àwọn tí wọ́n bá mú bó ṣe kú yẹn ní àmì ìṣekú àmà ń pa wọ́n ni bẹ́ẹ̀ni ó dẹ̀ pé rẹ̀ ní àmì ọ̀fíìsà so mo fi sọ fi pé fake man ni máa yí nǹkan gbá kí wàá lè wá rò pé ó fà kí wàá lè rò pé ó fà tí wọn ò fi wá mú Gumi láti ẹjọ́ yìí tí ò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí tó ń rìn yẹn fanda tó tún fi security ṣe ẹsẹ̀ rìn. ohun tó fà á náà mo ti sọ fún yín nípa àwọn ètò tá à ń ṣe pé àwọn tó bá ti jẹ́ Fúlàní yẹn tó dẹ̀ fún ní ipa tó máa kó láàrin ìlú pé ìwọ báyìí àwọn kan wà wọ́n plant wọn sí account section ni kí wọ́n ní kó máa jí owó wá fún kó máa kó federal government wá fún wọn wọ́n post ẹlòmíì as ambassador iṣẹ́ ẹ̀ ni pé budget tó bá ti gbà owó tó bá ti gbà kó máa kówó yẹn owó tó bá ti jí kókó máa kó wá síbi ìṣọ́rọ̀ mi wọ́n sọ àwọn kan di governor pé ìwọ ló máa lọ sí governor o nítorí fi síbẹ̀ fún ni pé wọ́n bá ti pé ètò budget kó máa kó yẹn wá fún àwa máa ṣe ẹ̀ ó sì tọ́ fún Gumi nìyẹn lọ́ máa ṣe alárinà lọ́ máa negotiate wá àwa máa pín owó yẹn so àwọn tó fi síbẹ̀ mo fi rí pé gbogbo bó ṣe ń bọ́ síta tó ń sọ̀rọ̀ yẹn ẹ̀ ní gbọ́ kí ẹ mọ̀ kànú kó kọ̀ndẹ́mọ̀ ẹ̀ ní gbọ́ pé ọmọ àfihàn kó tó kọ́ kọ̀ndẹ́mọ̀ ẹ̀ ní gbọ́ pé àwọn general àwọn tó jẹ́ Fúlàní kó sọ̀rọ̀ against ẹ̀ tí ó ti yẹ yín nítorí pé àwọn ló ń lò àwọn tó dẹ̀ jẹ́ èèyàn ti wá bí irú àwọn Ọbásanjọ́ tá láwọn general fake general àwọn tó jẹ́ Ìgbò náà ìbẹ̀rù òde káwọn yẹn lè sọ̀rọ̀ kí ló dé tẹ́ fi ń pè wọ́n fake general. ẹni tó bá mọ ẹni tí ò bá kí ṣe fake bó bá máa kú á kú ara mi á dìfẹ́ǹdì á sọ pé no òun ni irú àwọn kílẹ̀ ń pè mánu tó kú Adékúnlé Fájuyì bí lieutenant colonel ni àwọn rí sójà nìyẹn nígbà tó dójú ọlọ́mọ òtó tó rí pọ́n fẹ́ pa ọ̀gá òun dẹ̀ máa sọ ilẹ̀ Yorùbá lẹ́nu ó dẹ̀ ẹ pa mí mọ́ I'm ready to go with my boss ṣé ó ti yẹ yín àwọn tí kì í ṣe fẹ́ kì í ṣe ajẹ níbi mọ̀dàrú nìyẹn ẹni tó bá bí ire ẹni tó bá jẹ́ èèyàn olóòótọ́ á kú lórí ẹ̀tọ́ á kú lórí right pé mo ready láti kú ṣùgbọ́n àwọn kan wọ́n kọ́ ọ́n máa ń jẹ́ káwọn èèyàn lò wọ́n ajẹ níbi mọ̀dàrú ni wọ́n máa ń ṣojú ayé tí ó ti yẹ yín so mo ṣe sọ pé wọ́n jẹ́ àwọn tí ìbá ṣe fẹ́ general ní ó gbà tó jẹ́ president á lo ipò àṣẹ president á dẹ̀ ṣe nǹkan tó yẹ kó ṣe àwọn kan sọ wípé irú Gumi tẹ́ sọ pé kinní kan wọ́n ní ó dáa náà ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí ló dé tí àwọn náà ò gbé Gumi látìgbà tí wọ́n ti dé orí ipò ẹ gbọ́ tó dáwọn kan sọ bẹ́ẹ̀. ó ṣe èdè bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n àwọn kan tó sọ pé àwọn kan ní lọ́dún kẹta sọ fífẹ́ ni tí ò bá lọ́dún kẹta tọ́dún kẹrin ti ń lọ pé
ṣẹ̀rí mo ṣe àní ìjẹ́ tí mo ń sọ fún yín náà nìyẹn. Ẹni tí ò mọ nǹkan tó ń pè ní politics sọ̀rọ̀ mi, àbí tí ò mọ nǹkan tó ń pè ní, àbí kí lẹ̀ ń pè òṣèlú, àbí tí ò mọ bó ṣe ń ṣe olórí, àbí tí ò mọ nǹkan tó ń pè ní ìjọba, ṣó ti yé yín? Ẹ mọ̀ pé ẹni tó ẹ mọ̀ gba tí wọ́n ti plant ẹ̀ ní láti ìgbà tí a ti gbàjọba 1960 ní British ti plant àwọn Fúlàní, wọ́n ti plant Haúsá Fúlàní pé kó máa control wa. Ṣé ẹni tó wá débẹ̀ lọ́dún mẹ́ta lẹ wá fẹ́ kó gbogbo ibi tó ti establish ara wọn sí àwa fàtú, àwa fa gbòǹgbò tó ti rì àwa fàtú láàrin ọdún mẹ́ta. Ẹ̀yin má yẹ ẹyẹ tọ́ra yín jẹ, mo sọ pé kéèyàn kàwé kó sound tó ti ẹyẹ tọ́ra yín jẹ. Òyìnbó tó kọ́ wa ní ìwé ká face reality, ká má máa tọ́ra wa jẹ. Tọ́rọ̀ mi èyí tí èèyàn ti àwọn táwọn ẹni yẹn tó ti wà ńbẹ̀ tó ń plant láti 60 years ẹnìkan wá débẹ̀ láàrin 3 years àwa fàtú. Ẹni tó yẹ ká kí kò tẹ gbìyànjú gbogbo ohun tó gbogbo wọn ṣe ń parí tó ń ṣètẹ̀lé gbogbo ibi tó ti ń jẹ tí mo ṣàlàyé fún yẹn wọ́n á fi lè kọ́ máa já gbogbo ẹ̀ ló máa yẹn ń tú. Tó bá ti débẹ̀ táwọn Ìgbò náà gbọ́n ní ẹgbẹ́ táwọn náà débẹ̀ wọ́n fira wọn sí, wọ́n kóra wọn sí pé káwọn náà rówó wọlé sí ìpínlẹ̀ àwọn. Ó ní Tinubu wá débẹ̀ tó ń wá ṣe táwọn orí wọn ò pé. Ó bá ti débẹ̀ ó kó gbogbo àwọn síbi ó kó Tinubu náà wá bá wọn ṣe tí àwọn òpònú Ìgbò wá ń pariwo àwọn tọ́lọ́ máa fi igi lù ìrandíran wọn tó máa fi pàṣọ náà tí wọ́n ní bọ́m̀bẹ̀ fún ìrandíran mẹ́rin. Nígbà táwọn débẹ̀ wọ́n fẹ́ fún ara wọn àbí òfin fún ara wa. But Yorùbá wá débẹ̀ ní ìṣó wá fẹ́ fún ara ẹ̀ wá ń pariwo. Haúsá ń débẹ̀ láti gbogbo wọn fẹ́ fún ara ẹ̀ ní orí Tinubu náà wá ṣe. Ẹ mọ̀ kó courage tó tẹ̀ fi ṣé ó tẹ̀ try pé kọ́ máa yanjú òun. Ó gbé ìyẹn tó yẹ ká ẹ̀yìn kó tẹ̀ gbìyànjú pé òun náà ká àwọn ọmọ tí bóun bá ó dẹ̀ ọ̀gá tó dẹ̀ ṣiṣẹ́ náà courage tí mò ń sọ nìyẹn pé ẹ bá máa pa mí kẹ́ pa mí, ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ mí pé ńgbà tèmi náà débẹ̀ mo kọ́ àwọn èèyàn mi sí. Ṣé tí mo sọ yìí ó ṣe bí àwọn èèyàn kù tí ń ṣe ẹ bá máa pa mí sí àwọn èèyàn máa mọ ìdí tẹ́ fi pa mí sí. Èdè Fágbìlù ló fi kú nìyẹn pé gbogbo èèyàn mọ̀ pé èmi kọ́ lẹ fẹ́ pa ṣùgbọ́n ẹ má pa ẹ má dáná sí mi lọ́rùn. Oní Tinubu náà débẹ̀ wípé gbogbo yín kẹni tó bá máa bú kí Ọlọ́run dá sí ọ̀rọ̀ yìí ó ní Ọlọ́run jẹ́ kó ṣe rí mú. Sọ̀rọ̀ mi pé ìgbà tẹ́yìn náà bá débẹ̀ gbogbo àwọn èèyàn ilẹ̀ máa ń kó sí èmi náà á kó àwọn èèyàn mi sí. Àwọn èèyàn mi tẹ̀ mí kọ́mídì ẹ̀kọ́ jàǹfààní. Tí mo sọ yé yín tó tá à ń pè ní bold leader nìyẹn. Ìgbójú lòun lò tó fi ṣe nǹkan tó ṣe yẹ ṣùgbọ́n láti fa gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà kò easy ó máa ṣe díẹ̀díẹ̀ ni. A máa ń kánjú jù kò dẹ̀ yẹ kí ẹ máa kánjú jẹ lẹ́dẹ̀ẹ́. Tó ti yé yín ẹ wò ó débẹ̀ níṣó ti ń sọ nípa ọ̀rọ̀ state police pé ká ṣe sóye ẹ wò ó débẹ̀ ara wọn ìgbésẹ̀ tó gbé ni ẹ mo sọ fún yín gẹ́gẹ́ bí ìrírí tiẹ̀ as a governor. Ó débẹ̀ ó rí i pé owó tí wọ́n fún wọn kò ṣe tó ó wá ní kó máa fún wọn lówó ìlọ́po mẹ́ta tó wọ́n ń fún àwọn nígbà tó ń jẹ́ governor ìlọ́po mẹ́ta tí wọ́n ń fún tó wáyé kó ń gba wọ́n wáyé pé federal government fún ní 1 billion òun fún àwọn governor tó wà bẹ́ẹ̀ ní 3 billion. Rọ́ mọ̀ pé kí nìyẹn ò tó a lè ṣe jù bẹ́ẹ̀ lọ tàbá rówó. Ṣó ti yé yín òun wá ṣe jù bẹ́ẹ̀ lọ tó yẹ kẹ́ máa yìn sí nìyẹn pé àwọn tó mọ nǹkan tó ń ṣe nìyẹn. Ṣó ti yé yín. Ó dẹ̀ tún débẹ̀ ó rí i pé ọ̀rọ̀ iná yìí wọ́n fi ṣe politics náà lẹ́rí pé gbogbo contract Dangote ló ṣe lè Dangote lè ṣe lè tẹ́bà sí àwọn ọmọ míì tó ṣe. Ó wá débẹ̀ ó rí i pé ọ̀rọ̀ iná tí ẹgbẹ́ pé under authority of federal government nìkan ló lè ṣe ó ní kí state bá lè ṣe kó ṣe. Àwọn èèyàn ní wọn lọ́pọlọ pé ara wọn kan tí Fúlàní gbẹ́sẹ̀ lé lórí nìyẹn. Òun wá sọ pé state tó bá lè dá ṣe kó ṣe. Ṣẹ́rí pé ó fọgbọ́n gbà yín lẹ̀ lọ́wọ́ wọn nìyẹn. Ó ní ọ̀rọ̀ owó tó ń increase fáwọn state governor tí wọn ò lò dáadáa. Ó tún sọ pé ọ̀rọ̀ iná state tó bá lè ṣe fún iná fún rẹ̀ ẹ ṣe kẹ́ dá dúró. Tó ti yé pọ̀ dípò káwọn gómìnà ẹ lọ máa wá bọ́ ṣe máa ṣe báwọn náà ṣe máa kówó tó máa fi wá contest kéèsì irú ẹ̀ ní ti Mákindé tó wà ní Ọ̀yọ́ yẹn. Owó tó fún pé kó fi ṣe nǹkan sílùú bó ṣe máa kówó yẹn jẹ táwa fi ní owó tó fi wá contest kéèsì president ló ń wá lé kiri. Mo tiẹ̀ fẹ́ béèrè nǹkan ṣe tó wọnú àwọn ìgbésẹ̀ tí Tinubu gbé ó ní state police kì í police ní state tiẹ̀. Awólọ́wọ̀ dẹ̀ ti ń pariwo ẹ̀ láti gba independence pé kí state police torí ìyá ẹ̀ lè mọ̀ yóò ṣọ́ ju Ọ̀ṣọ́ lọ. Ṣé tí báwo lẹ ṣe fẹ́ kó kí nígbà tí British kan wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń ṣe police tó ń control wa kò lè mọ̀ wá tó bá máa mú wa ó máa mú wa through bribery ni
á fún àwọn ọmọ Yorùbá kan lówó àbọ̀ àwọn Ìgbò kan lówó wọ́n wá sọ àṣírí ibi tẹ́ ẹ wà bó ṣe lè mú wa nìyẹn àbẹ́mọ̀ bẹ́ẹ̀ ni bóyìnbó ṣe mú wa nìyẹn ó láti kówó fún ọba kan àbí fáwọn èèyàn pàtàkì kan nílùú pé ẹni tẹ́ ẹ̀ ń sọ báwo la ṣe máa mú àwọn yẹn wá gbàbọ̀dé bó ṣe mú wa nìyẹn ṣùgbọ́n ọmọ tó jọ ọmọ stéètì wa àti rọ́ọ̀nù àti ṣe pólíìsì stéètì wa yìí sì fún tó ló mọ̀ wá ẹ lè ṣe nǹkan kan mo sọ fún pé láti gbogbo alamọra wa ẹni tí ẹni sọ pé ẹni ìwà ládùúgbò ó ń fẹsẹ̀ rìn kò ní àti pààrọ̀ aṣọ méjì di wàhálà sí ẹ wá dédé rí wá dédé ń gun Mercedes sẹ́yìn ẹ̀yin ará àdúgbò yẹn di fura sí pé mo ló ti ró. ó di dandan. tí mo sọ yìí ṣùgbọ́n pé kò sí pé ní police ẹ̀kọ́ ọmọ state wa ló ń ṣe police a lọ sọ tó bá lọ fún àwọn wà ní police national lówó àwọn state tẹ́ pé police tẹ́ pé ọmọ Ìgbò ló ń darí àbọ̀ ọmọ Haúsá ló ń darí ẹ̀ tó bá lọ fún wọn lówó wọ́n á gbàbọ̀dè wọ́n á wà lẹ́yìn ẹ̀ tó ti nílé rí mú ṣùgbọ́n dápá ọmọ ìlú náà ló ń ṣe ààbò yẹn fún yín wọ́n mọ bó ṣe máa tò wọ́n bó ṣe máa mú yín ó ní mo nǹkan tí Tinubu tún fáìtì fún yìí àwọn tí ò mọ nǹkan tó ń pè ní politics tí ò ń da káàbọ̀ ṣe é ṣèjọba àti pé ìjọba tó da olórí tó da wọ́n kàn ń fẹnu wọn parọ́ fún ni. ó dà ẹ jẹ́ kí n sáré lọ sínú ẹ jẹ́ kí n sáré lọ sínú ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé nínú àwọn fídíò kan tá a wò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé kò dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu eléyìí táwọn èèyàn kan dẹ̀ ń bínú pé ṣe rí nǹkan ṣùgbọ́n àwọn kan ní ẹ fi Mákindé lẹ̀ o ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ orúkọ Làpàgbóyè ẹ gbọ́ ṣé àìdúpẹ́ lọ́wọ́ ààrẹ nínú àwọn fídíò kan tá à ń rí tó ń gbé kiri ojú òpó ayélujára yẹn ṣé ìyẹn nítumọ̀ ni. Yes ní tèmi ó ní ìtumọ̀ ó ní ìtumọ̀ gan gàgà ìtumọ̀ wà ní o ibi tẹ́tẹ́ fi máa mọ̀ pé ó ní ìtumọ̀ rèé àwọn àgbà Yorùbá máa ń pòwe wọ́n ní àìtètè mólè ó lè mólóko tó ti àìtètè mólè lè mólóko ìtumọ̀ tó ní tẹ́ bá wò mo wo prógráàmù kan ní tó kọ́kọ́ wá sí mi lọ́kàn nìyẹn mo wo prógráàmù kan lórí Arise TV News sọ̀rọ̀ mi wọ́n sọ pé Mákindé kì í ṣe pé ọ̀ federal government nìkan ó wá ń pariwo síta pé kí ìjọba àgbáyé kó wá gbé ìgbìmọ̀ kalẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ yẹn pé kó wá wádìí pé wọ́n fi ti máìsì òun dípò tí fẹ́ ṣe president sọ̀rọ̀ mi ó lòun declare as governor ní 4 o'clock ìgbà tó máa fi 9 o'clock wọ́n gbọ́ àwọn ọmọ ó ti ṣe ẹ̀yìn ó ti ń accuse presidency pé àwọn ló wà behind that thing. ṣé ó lè logical tẹ́ni tó lọ sí school yẹn tó lò ní master kí ni logical relation tó wà láàrin kó o declare pé kí ni evidence tó lè mú wá fún wa torí kó o declare 4 o'clock kó o fẹ́ ṣe president ní 9 o'clock wọ́n gbọ́ ọmọ ṣé o lè prove ẹ̀ ṣe logical relationship wà láàrin wọn. ṣé n tí mo sọ yìí ẹni tó lò lọ sí school tọ́lọ̀ mi tó lò kàwé tí mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ ló kàwé tó dójú ti wọn ń gbà ọba máa sọ̀rọ̀ síta wọn á dójú ti tíṣà wọn wọn á dójú ti àwọn classmates wọn wọn á dójú ti ìyá wọn wọn á dójú ti orílẹ̀ ìpínlẹ̀ wọn kí ni mo fi ṣe léyìí nígbà tó sọ fún mi pé o lọ sí school o dẹ̀ lé engineer ni ẹ́ ṣé ó ti yé yín àgbáyé o wá ń sọ orú eléyìí síta o pariwo síta nígbà tí federal government Tinubu the same Tinubu yìí tó kì í ṣe 6 billion ló gbé nígbà tí bọ́ǹbù ṣẹlẹ̀ ní Ìbàdàn kì í ṣe 6 billion ló fún wọn ní Ọ̀yọ́ state nígbà yẹn 30 billion láti àdàfín mo tẹ̀ sọ pé 6 billion 30 billion nígbà tí kíní ẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ tí àṣírí títí fáìṣẹ́ tó àṣírí yẹn olórí burúkú ẹ̀ mo sọ́rí láti sọ o kò pariwo sí ọ̀rọ̀ bẹ́yẹn kó ṣe bíbí náà inú bíbí ni mọye tẹ́ pé ní èmi sọ pé 6 billion ní 30 billion ọ̀rọ̀ yẹn gbà yẹn kò pariwo pé kí UN kó wá ṣe investigation àbí nǹkan tí mo sọ yìí ẹ mọ̀ pé owó burúkú ni kò pariwo síta pé UN ni o ẹ̀rọ yẹn wá kó wá ṣe investigation sí ọ̀rọ̀ owó yìí o nǹkan tí mo sọ yìí ọ̀rọ̀ tó lè bíyàn nínú pé àwọn kan wà tó ń pè ní amúnisì sọ
àwọn tó máa ń tọ́ amúnitòkèlè bọ́ nígbà máa mú wọn. Ó mú mi sọ̀rọ̀ yẹn pẹ̀lú ìtara ni pé olórí burúkú báwo ló ṣe lè sọ̀rọ̀ yẹn jáde nípò declare ní 4 o'clock àwọn ní sísè wá ti ń wọ́ ọmọ o àwọn wọn fi tì máa ṣe ẹni o. ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tí gbogbo yín bá wà o lórí ètò Bembeyeke. Èmi Adébóyè ọmọ Adégbénró tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bóyè Gbénró tí ìnagijẹ mi ń jẹ́ Bàbá BG. Wípé orin tuntun wa kan ṣẹ̀ jáde báyìí, ìkan jẹ́ àṣà, èkejì ń jẹ́ Afrobeat on Broadway. Kí ẹ bá wa lọ sí orí ayélujára gbogbo àwọn platforms tí wọ́n ń gbé orin jáde bíi Spotify àti Apple Music. Kẹ́ download, kẹ́ share, kẹ́ ṣe àpínká fún àwọn ọ̀rẹ́, ará, ojúlùmọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Èmi ọmọ yín rèé o, Adébóyè Adégbénró Bàbá BG. Àṣà ó fẹ́ gbọ́ ọmọdìyẹ fò lórin tí a gbé wá fún yín. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. Ẹ ṣé mo dúpẹ́ o. Ìgbà tó mo gbọ́ pé ní Arise mo gbọ́ pé nígbà kan lọ sí báwo òun ti jẹ́ governor for the past 7 years pé àwọn irú ìṣẹ̀lẹ̀ burúkú bẹ́ẹ̀ yẹn ò ṣẹlẹ̀ ní state òun. Ṣé ó ti yé yín? Àgbọ́yé. Àgbọ́yé. So kí wá ni kí la máa wá sọ pé òun tó lọ sọ bẹ́ẹ̀ ní Bauchi few hours tó dẹ̀ declare as a presidential candidate ní kíní yẹn wá ṣẹlẹ̀. Ṣé kò ti kó bá rẹ̀ pé ṣé mọ̀ nígbà tó lọ wá ní èèyàn kí tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ṣé nígbà tó lọ sọ fún wọn ní Bauchi pé òun ti jẹ́ governor more than 7 years irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ṣẹlẹ̀. Ṣé àwọn Bauchi á máa wẹ̀ ni àwọn agbésùmọ̀mí yẹn á máa wẹ̀ bá irú ayékáyé wo ni ṣé àwọn gan ni wá bẹ́ẹ̀ wò. Nǹkan tí mo sọ yìí ṣé kò mọ̀ pọ́nrọ̀ òmùgọ̀ ló ń lọ sọ síta yẹn ẹ wá bẹ̀ mí wò àbóyè nǹkan dẹ̀ mọ̀ lọ sọ ni pé ẹ wá bẹ̀ mí wò. lára àwọn nǹkan kan tí mo tún fẹ́ sọ fún yín ni pé nígbà tí olùgbà kan náà wà tó sọ fún wọn ní Lagos State pé kí ló dé tí Lagos State ò lo Àmọ̀tẹ́kùn sọ̀rọ̀ mi ókè nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ kí ló dé tí òun kò gbé ìgbésẹ̀ kankan láti lo Àmọ̀tẹ́kùn. A dẹ̀ tún gbọ́ pé nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ náà la gbọ́ pé wọ́n ló ra drone 2 kí ló dé tí ò lo drone yẹn. Ṣé n tí mo sọ yìí? Àgbọ́yé. Ní tí mo sọ yìí ẹni tó lóun lọ sí kí ló dé tí ò lè béèrè láàrin àwọn pọ́sítẹ̀ pé ipa wo ló kó láti gba àwọn èèyàn sílẹ̀ nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀. O lè àkíyèsí Lagos State government pé kò lo Àmọ̀tẹ́kùn. Ókè nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ táwọn Sunday Igboho tún bọ́ síta tó ń ṣe olórí burúkú ẹ̀ mo sọ́rí láti sọ ó ti múnú bí mi ó tún lọ sọ pé àwọn kan ò ní right láti máa wọn sì níjọba wọn ò gbọ́dọ̀ máa gbé ó lọ ṣe curfew. Ṣé ohun tí mo sọ yìí dípò kó contribute effort láti gbé àwọn èèyàn jáde àbí gbogbo àti gbọ́ pé federal government to make effort contribution ló make sí. Sọ̀rọ̀ mi kí ni contribution to make sí federal government efforts láti gba àwọn èèyàn sílẹ̀. Ṣé nǹkan tí mo sọ yìí? Then nǹkan míì tí mo tún tó bí mi ní tí ò sọ ni wípé kí ló dé tí ò pe United Nations láti wá investigate security votes tí federal government máa fáwọn state governors kó wá investigate owó tí wọ́n ń gbà kí ni wọ́n fowó yẹn ṣe kí ló dé tí ò pe meeting kó pe United ẹ wá investigate gbogbo àwọn governors o kí ló dé tí gbogbo security votes wà ń gbà yẹn o kí la fi ń ṣe ṣé ẹ̀ ń gbàlàyé ni. Àgbọ́yé. Kí ló dé tí ò pe United Nations kó pè yín gbogbo ẹ̀yin social media gbogbo ẹ̀yin ìròyìn Nàìjíríà àti àgbáyé pé ìgbà tí ìjọba Tinubu gbé débẹ̀ yìí o owó táwọn gómìnà gbà ìlọ́po 3 ló ń fún ọ báwo la ṣe náwó yẹ kó wá investigate wa kí bá ṣe pé èèyàn burúkú ni. Mo sọ fún yín àwọn ọ̀wà tó wá ń hù yìí wá fi hàn pé èèyàn burúkú àwọn kọ̀ọ̀kan máa ń pretend ní nígbà tó bá yá Ọlọ́run á máa táṣìírí wọn síta báwọn yẹn kàn ń pretend ní torí tí ò bá pretend kí ló dé tí ò pe
nǹkan tí mo sọ yẹn kó pe àwọn oníwèé ìròyìn bó ṣe pé yẹ pé ẹ jọ̀ọ́ o United Nations wá investigate gbogbo àwọn governors wa Nàìjíríà owó security votes tó ń fún wa báwo la ṣe ń ná o. Then nígbà tí ìjọba yìí ti débẹ̀ 3 years tó débẹ̀ owó tí wọ́n ń fún wa ó increase ẹ̀ ó multiply by 3 times. Báwo la ṣe ń náwó yìí káwá ṣàlàyé fún àwọn aráàlú òṣèré Mákindé kó lọ bí léèrè kó dáhùn àwọn ọlọ́pàá yín kọ́ máa ń fi aṣọ èèyàn bóra ni mo ṣe láìkí àwọn tó ṣe fíìmù ṣẹranko ṣe ènìyàn ẹranko ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń pè ní tẹkọ̀ ń fún lórúkọ pé gọ́vnà pírẹsidẹ́ǹtì àbí ambassadọ̀ kankan yẹn ẹranko ló pọ̀ láàrin wọn. Ṣé ti yẹn ìgbà tí nǹkan wọn máa ń fẹ́ fi nǹkan bora wọn máa ń fi nǹkan bòjù nítorí pé kó lè gẹ́ẹ̀tì sympathy àwọn èèyàn kó fẹ́ ṣe president òun ni gbogbo ariwo tó ń pa sí. Mo sọ yẹn ẹni tó bá rorí dáadáa kó lọ rò sí ó yẹ kó jáde síta kó wá pariwo fún gbogbo ìjọba àgbáyé kó lọ bá Trump pé ẹ wá investigate gbogbo àwọn gọ́fúnà security la fi ń ṣe. Ṣé tí mo sọ yẹn tó bá ti ṣe yẹn màá yọ àwọn ìṣèṣì sí àpẹ̀sì kó lọ fi ẹ̀ síta màá gbà pé ó kàwé ó kàgbọ́n orí mọ́. Ohun tí mo ṣe dáhùn àwọn ọ̀rọ̀ tí ẹ bi mí léèrè bẹ́ẹ̀ yẹn nìyẹn. Níbi tọ́rọ̀ wá dé sìn níbi tọ́rọ̀ dé sìn báyìí a dúpẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wípé wọ́n ti padà dé ní báyìí bọ́n ṣe wá dé yìí sà àwọn èèyàn ní ó láwọn nǹkan kankan tó máa lámì tó yẹ kán ṣe pàápàá fún àwọn olùkọ́ tó bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ lásìkò táwọn aráabí wá àti àwọn olùkọ́ tó jàjàbọ́ tó rí kó yọ délé ẹ gbọ́ kí lè ròyìn lórí eléyìí. èrò èmi lórí ẹ̀ náà ni jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe ní France tèmi wà yìí o ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní 2020 tí wọ́n pa olùkọ́ kan ọmọ 47 years wípé ọ̀rọ̀ tó fi tíṣì ní class nígbà tó ń ṣe class ẹ̀mọ́ irú bàbá tẹ gbé wá sórí ètò BG tó máa ń draw tó máa ń ṣe cartoon yẹn tẹ gbé wá sórí ètò yẹn ṣe rántí ẹ̀ BG mi ò gbọ́ yín mọ́ o. Bẹ́ẹ̀ ni sà mo wà pẹ̀lú yín mo ń gbọ́ yín dáadáa sà. So bàbá BG tẹ gbé wá tó lò máa ń ṣe cartoonist nígbà ayé àwọn ológun yẹn. Bẹ́ẹ̀ ni bàbá bóyá so irú cartoon yẹn bàbá yẹn ó ń ṣe tíṣà geography history ó ń kọ́ wọn ní history geography so wá lọ sọ̀rọ̀ ní kíláàsì ìjọ kan ó wá lọ lóru cartoon tí màá yẹn lò tí wọ́n fi ṣe nípa Prophet Muhammad ó wá lò fún wọn class ní tó kó bá máa yìí nìyẹn o. Ẹni tó dẹ̀ wá kó bá wọn yẹn ò sí ní class ó gbọ́ pé tíṣà yẹn ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó wá fi àwòrán tí irú máa ń BG yẹn máa ń ṣe ó fi hàn wọ́n ní class ìyẹn ló wá lọ sọ fún bàbá ẹ̀ dẹ̀ jẹ́ kí ló máa ń pè àwọn atagídí ẹ̀sìn àbí atakuntakun ẹ̀sìn àbí kí ló máa ń pè wọ́n. táwọn taekwondo. àwọn tó máa ń gbẹ́sìn lórí yẹn kí Yorùbá lórúkọ kan tó máa ń pè wọ́n. àwọn tó máa ń gbẹ́sìn lórí. tó wá lọ sọ fún bàbá ẹ̀ no wọ́n máa ń ní ẹnìkan tó bá ti gbẹ́sìn lórí olórúkọ tó máa ń pè ní ilẹ̀. ẹ tẹ̀síwájú. olórúkọ kan tó máa ń pè wọ́n yàrá ìsapá atakíní kan alákatakítí alákatakítí ló ń pè wọ́n alákatakítí kọ́ ló ń pè wọ́n. alákatakítí so yẹn wá lọ sọ fún bàbá yẹn ló wá lọ gbé fídíò ló wá gbé síta wá gbé sí public pé tí irú tíṣà báyìí tó sọ gbé káríkátù Prophet Muhammad síta ó yẹ kó pa ni tó fi hàn àwọn ọmọ iléèwé sọ̀rọ̀ mi àwọn ọmọ secondary school ó yẹ kó pa ni àbálọ̀ bí ọmọ Russia kan tó wá láti Ṣíṣíní bó ṣe bọ́ síta tó wá sádùúgbò yẹn ó wá lu ọ̀sẹ̀ kan láti wá mọ́nítọ̀ àdúgbò yẹn bó ṣe wá pàpàpà máa yẹn nìyẹn. ó fi owó ra àwọn ọmọ school torí kò dá tíṣà yẹn mọ̀ ó wá fún àwọn ọmọ school lówó pé òun máa fún wọn ní 300 euro ẹnìkọ̀ọ̀kan
tó bá ti lè identify tíṣà yẹn tó bá jáde lọ́rọ̀ mi yìí bóun kàn fẹ́ halẹ̀ mọ́ òun fẹ́ kó sọ pé so ibi tí mo ń lọ ni pé irú nǹkan tí wọ́n ṣe fún irú ẹni yẹn ní France nígbà tó pa ni pé ìjọba number one ìjọba wa ọ̀nà ẹ̀ torí tí ẹ bá fẹ́ jẹ àǹfààní ìjọba ń bí ara bí tí wọ́n ti after death ọ̀nà wàá fún yín so ní ìjọba wa lè wá ti fún yín ní posthumous ọ̀nà yẹn ìyàwó akọ́lífà ọmọ tẹ bá fi sílẹ̀ àbẹ́ àwọn ìyàwó yín láti jàǹfààní kan lára ìjọba ló ti yẹn so ọmọ ẹ̀ wá di ọmọ ìjọba ọmọ orílẹ̀-èdè lọmọ ẹ̀ wá dà so ìjọba ló máa tọ́jú ọmọ tó rọ́mọ ọdún 5 lọmọ tó fi sílẹ̀. Tẹ́ṣù àmbẹ́sà. then wọ́n tún wá ìjọba tún wá sọ orúkọ skul yẹn after máa yẹn wọ́n sọ ní orúkọ máa yẹn wọ́n yí orúkọ skul yẹn padà then lọ́dọọdún ni wọ́n máa ń rántí ẹ̀ ní National Assembly ní gbogbo France káàkiri àwọn tíṣà ṣe ìwọ́de sọ̀rọ̀ mi láti fi máa rántí ẹ̀ so bẹ́ẹ̀ mi ṣe rò pé ó yẹ kó ṣe Nàìjíríà náà ní fún tíṣà yẹn kó má kú lásán ó yẹ kó fi orúkọ skul yẹn ọ̀nà ẹ̀. ìyẹn Mr. Oyedokun àbí. ó yẹ kí federal government wọ́n ní ìyẹn Mr. Oyedokun àbí. ó yẹ kó kó àwọn tó bọ̀ wá sí mo gbọ́ pọ́n ti kọ́ kó sọ skul yẹn lórúkọ ẹ̀ then àwọn tó bọ̀ mo gbọ́ pọ́n ti kó wọn lọ sí hospital bó ṣe ń ṣe bí náà nìyẹn psychology àwọn doctor tó mọ̀ nípa psychology àwọ̀ òun tó ti wọ́n máa fún wọn ní toró máa ń pẹ́ kéèyàn tó bọ́nu kìíní yẹn téèyàn bá ní problem tó bá dààmú yẹn ń biṣẹ́ ó máa ní psychological problem kan téèyàn máa ń gbàbọ̀ àbí bóyá àwọn obìnrin tí ọkọ ẹ̀ pòrò ẹ̀mí ẹ̀ ó máa ń ní àwọn psychological problem tó máa ń bá àtàwọn ọmọ tó bá bí máa ń bá pàdé tó máa ń jẹ́ ìṣòro fún wọn lọ́jọ́ wá láti borí fẹ́ràn mi. then mo fẹ́ bẹ nǹkan tó yẹ kí Ṣèyí Mákindé tó tí mo pè lópònú yìí mo sọ́rí láti sọ àwọn ìgbésẹ̀ tó yẹ kó máa gbé nìyẹn pé nígbà tí wọ́n dẹ̀ gbà wọn ra ìsílẹ̀ kí ló yẹ kó ń gbé tó fi lọ́ọ́ àkíyèsí federal government tó lọ ń bá Tinubu jà nígbà tó ò dá sọ́rọ̀ yìí tó ò lo authority tó là bẹ́ẹ̀ tí Sunday Igboho jáde síta ló lọ́ọ́ ṣe curfew tó ti yé torí ẹ̀ bá pé ara nǹkan tó yẹ kó lọ máa ronú sí pé as a state governor báwo ló ṣe máa dáàbò bo àwọn ẹbí ẹni tó kú yẹn sọ̀rọ̀ mi yẹn irú àwọn mò ń gbọ́ pátá sọ nípa headmaster yẹn pé ó ṣòro fún woman láti lọ continue láti máa teach ní school tó wà irú ẹni yẹn yẹ kẹ́ pé sí gọ́vnà tó bá dáa ni òun yẹ kóun náà rò kí woman yẹn pass through woman yẹn lòun ti sáàfù 30 years kí ni òfin sọ èèyàn bá ti sáàfù 35 years àbí 30 years ó lè lọ fún retirement tó yẹ pé gọ́vnà torí ẹ̀ pé tó dẹ̀ fẹ́ràn àwọn aráàlú ẹ̀ ni fún nǹkan tí woman yẹn pass through ó yẹ kó lè sọ pé 35 ó ti sáàfù 30 years ok a release yẹ kó máa lọ a dẹ̀ fún ẹlẹ́tọ̀ọ́ ẹ̀ gbogbo fúlẹ̀ ẹ̀tọ́ ẹ̀kọ́ fún kí ìjọba tó wá bíi 2 million ó lọ máa fi ṣòwò míì ṣọ́rọ̀ mi láti get over àtàwọn tíṣà míì bẹ́ẹ̀ yẹn lára nǹkan tó yẹ kó lọ ṣètò gbogbo tó ń kó jẹ ní security vote ní tó fi ṣe àmọ́ owó tí 30 billion tó fún ẹ ní tó fi ṣe àmọ́ gbogbo owó yìí kí ló dé tó ná fún àwọn èèyàn tí ó ní jàǹbá tí jàǹbá kọlù ṣé nǹkan tí mo sọ yìí so mo dẹ̀ tún bẹ ẹni tẹ́mi fẹ́ bẹ àwọn aráàlú yẹn kó so mọ́ kó rọ̀ mọ́ gọ́vnà yìí kó ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe fáwọn èèyàn yẹn kó má gbà fún kó bá wọ́ wàhálà kó yẹ kó ń kówó yẹn lọ sí ara ilé tiẹ̀ fámìlì tiẹ̀ mo dẹ̀ sọ fún yẹn owó yẹn wà lábúrọ̀d kó máa gbé síbí ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí kó máa gbé síbí then mo wá tún fẹ́ fi àsìkò yìí bẹ Tinubu president dáadáa ta ní lásìkò tó ló ń gbìyànjú gẹ́gẹ́ bí tí orin kan tí prophet Ìbẹ́tàn máa ń sọ ó ní ó gbìyànjú Tinubu ṣe ìwọ̀n tó lè ṣe ó ń ṣe o mo sọ fún pé ìwọ̀n tó lè ṣe láti ìgbà tó ti débẹ̀ ó ní ìṣọ̀kú tẹ́ bá ti complain ó máa fight fún ó increase minimum salary ẹ máa gbọ́ ó increase owó táwọn gọ́fúnà gbà 3 times okay minimum wage ó increase owó táwọn gọ́fúnà gbà láti tọ́jú yìí 3 times ó ní kẹ́ lọ ní state kó ní kálukú kí ẹ lè dá dúró ẹ má gbọ́ òun ṣe ìjọba tó ń gàbálẹ̀ yẹn lórí
state tó bá mọ ọ̀nà láti ṣe iná fún rẹ̀ kó lọ ṣe torí náà ni gbogbo major something tẹ́ bá ti ní iná ọ̀pọ̀lọpọ̀ business ẹlòmíì tó jẹ́ kí business ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fail nìyẹn tẹ́ bá ní iná state yìí France lè wá sí state yìí kó wá ṣe business tó lọ́mọ̀ pé náà wà ń bẹ ṣé tí mo sọ yìí iná ló máa ń jẹ́ kí economy boom ṣé tí mo sọ yìí àgbọ́yé. bí ìwọ̀nba tí Tinubu lè ṣe ó ń ṣe lórí ètò ìbò ẹ̀wọ̀n bó ṣe ń jà fitafita láti encourage àwọn military ó dẹ̀ ń sọ fún yín nísìnyí pé ẹ jẹ́ ká ní state tó ti gbé lọ sí national àti ẹ kí state ní police tiẹ̀ ìwọ̀nba tí Tinubu lè ṣe ohun ẹni tó bá ń gbìyànjú nǹkan yẹ ká máa yìn ní ká dẹ̀ máa encourage ẹ̀ òtọ́rọ̀ tí mi fẹ́ sọ ìdílé tí mi fẹ́ fi àsìkò yìí bẹ̀ president Tinubu pàápàá ìyàwó ẹ̀ torí mo mọ̀ pé èmi rí i pé màmá tó dáa ni ẹ lè máa pè lórúkọ tó yìn ìrírí tó oníkálukú bá ní ẹni tí yàrá ti jẹ rí àbí tó bá mọ nǹkan tó ń pè ní kéèyàn pass through difficult something in life á mọ̀ pé Tinubu ìyàwó Tinubu láàánú ẹ wo skul tó ti jáde ló ní iye owó tó gbé lọ síbẹ̀ pé kó fi ràn wọ́n lọ́wọ́ ẹ̀bọ́n ti jáde ńbẹ̀ kò sọ pé òun ti kúrò ńbẹ̀ ẹ mọ ìgbà tó ti jáde ní University of Ife ni ó rántí skul tó ti jáde gbówó lọ fún wọn ó lọ sí ilẹ̀ àwọn kan ń ṣẹnu wọn ni wọ́n fọ̀rọ̀fọ̀ ó lọ sí Port Harcourt wọ́n ní àwọn nọ́ọ̀sì ń tẹ wọ́n pè ní màmá òun ló mọ ẹyẹ tó gbélé fún wọn bẹ tó bá lówó yẹn dáadáa ó ní àwọn èèyàn tó máa jàǹfààní ẹ ó láǹfààní sórí tí màmá rere tó jẹ iye tó bá lè ṣe ní àpò ara ẹ láti fi ran àwọn tí ìṣẹ̀lẹ̀ ẹ ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ mi torí mo rí i pé ìyàwó Tinubu á lọ síbi á fún ní 200 million á lọ síbi tó yẹ pé àwọn tí ìṣẹ̀lẹ̀ ẹ ṣẹlẹ̀ sí náà ni gẹ́gẹ́ bí màmá rere tó ń jẹ́ tó bá lè fi ràn wọ́n lọ́wọ́ àwọn tí ìṣẹ̀lẹ̀ ẹ ṣẹlẹ̀ sí sọ̀rọ̀ mi bó jẹ́ 30 million ni mo bẹ̀ màmá Tinubu kó fún wọn sọ̀rọ̀ mi mo bẹ̀ wọ́n kó fún wọn iye tí federal government náà bá ní láti fi ràn wọ́n lọ́wọ́ irú yẹn ṣe fi 30 billion lọ́gbó fi ràn wọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ bọ́ǹbì ìṣẹ̀lẹ̀ ní Ọ̀yọ́ state yẹn tí gómìnà fi jíṣẹ́ fún wọn iye tí federal government bá ní láti fi ràn wọ́n lọ́wọ́ ọjọ́ kó fi ṣe fún wọn. ṣé kán tún fi rán gómìnà. ṣé n tẹ́mi rí inú ọ̀rọ̀ yẹn. owó tẹ wá rọ̀ wọ́n yẹn. àmì ò kọ́ máa fi rán gómìnà. no kọ́ pé federal government á pè wọ́n wá sí Àbújá á dẹ̀ pé àwọn ṣe nǹkan báyìí fún wọn lórúkọ federal government. so ǹdẹ̀ ń sọ ni pé tẹ bá jẹ́ ǹdẹ̀ ń sọ báyìí ni pé tẹ bá jẹ́ ààrẹ ẹ ní kó rán gómìnà. àmì ní kó rán mi ò kò ṣe tí yàn lè trust mọ́ pẹ̀lú nǹkan tó ṣe yẹn. ẹni tí wọ́n kó tí ì bá ṣe Fáyọ̀ṣe tó jẹ́ ká máa nímọ̀ láíláí là nímọ̀ Fáyọ̀ṣe ló tàṣírí yẹn. so ẹni iṣẹ́ irú èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n ní ìṣirò ọ̀rẹ́ ẹ̀ràn mi máa sọ bó ṣe jẹ́ ẹni tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé yẹn ẹni tó bá lọ́pọlọ ṣó yẹ kó trust ẹni yẹn dénú mọ́ ẹ lè trust ẹ̀ dénú mọ́ kì í ṣe ẹni tí yàn lè trust ẹni tó lọ mú Aláàfin tó lọ fún ẹnìkan lówó kó bọ̀ yan ọba tó wá sọ pé òun mú Aláàfin wá síbẹ̀ ṣé ẹni ẹni tó wá fẹ́ trust wá nífa ló mú yàn. nípa tówó yẹn o ṣé ẹ ní ẹ̀rí lọ́wọ́. kò deny ẹ láyẹ̀sẹ̀ tó àṣírí ẹ̀ kò deny ẹ tó bá bí tí ìyá ẹ̀ bá bire kó deny ẹ pé òun ò gba 30 billion tí ìyá ẹ̀ bá bire ẹ pé Mákindé wọ́n bí ẹrẹ deny pé òun gba 30 billion kọ́ wá bẹ́ẹ̀ fà presidency abẹ́ fà Fáyọ̀ṣe adẹ́ bẹ́ẹ̀ fà wọ́n bá bire kó tẹ̀ fẹsẹ̀ lásán kó bọ́ bàtẹ̀ ẹsẹ̀ kó fi tẹ̀lẹ̀ sọ fún ilẹ̀ olórúkọ tó ń jẹ́ pẹ̀lú iṣẹ́ táwa ṣe tó bá bìdá kó bọ́ bàtà lẹ́sẹ̀ kó dẹ̀ dúró láàrin gbogbo Ọ̀yọ́ state kó ní mo kúrò mo fẹ́ ẹsẹ̀ tí mo tẹ tí mo fi tẹ ọ̀sẹ̀ tí mo mú wá sáyé mo fi tẹlẹ̀ yìí ilẹ̀ kó gbóná mọ́ òun tó bá lè ṣìyẹn màá ní ó bọ́. ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ Nàìjíríà ti kọjá ká máa fẹnu lásán sọ yẹ ká bínú tàbá bínú tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ fún gbogbo àwọn tàbá bá nǹkan tí ò dá lọ́wọ́ ẹ̀ ajẹ́ ká sọ ọ̀rọ̀ wọn síta tó tí mo sọ yìí ẹni tó bá bá nǹkan tí ò dá lọ́wọ́ ẹja sọ síta gbọ́dọ̀ àsìkò yìí ò ṣe nǹkan tá a máa encourage àwọn tó bá ń ṣèwà àbàjẹ́ ìyà ń jẹ àwọn èèyàn tó bá sọ pé òun ò mọ̀ nípa 30 billion kó jáde síta kó sọ ẹni tó lè bọ́ síta tó sọ pé nǹkan báyìí o kí federal kí United Nations wá investigate ṣe àrò pé tí ò bá gbowó yẹn kò ní bọ́ síta kó wá sọ pé mo sọ fún tó bá dá lójú ẹni tó dúró ògùn ẹni bá dájọ́ àfíngbárí mo ṣe láì Sunday Igboho máa ń bọ́ síta gbangba ni
tó bá dá lójú kó lọ pé United Nations pé wá investigate 30 billion yẹn sọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ kó lọ declare. Iṣẹ́ tèmi ṣe a máa ń la nǹkan mọ́lẹ̀ ni dẹ́ẹ̀dẹ̀ gbọ́dọ̀ convince wa pọ́rọ̀ ò rí bẹ́ẹ̀ kó wá convince gbogbo Ọ̀yọ́ state àti gbogbo Nàìjíríà pọ́rọ̀ ò rí bẹ́ẹ̀. Mo máa ń àwọn ìgbà kan wà tí mo ó complete olóòtú báyìí. Mo ń gbọ́ yín. Ẹ ṣeun nínú àwọn ọ̀rọ̀ yín mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan tẹ́lẹ̀ àmọ́ ẹ ti sọ nínú ọ̀rọ̀ àwọn àmọ̀ràn tẹ́ ẹ sọ fún ààrẹ tẹ́ ẹ sọ fún ìyàwó ààrẹ pé kí wọ́n ṣe àti lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ti rí ìtúsílẹ̀ gbà báyìí gbogbo ẹ̀ lápapọ̀ pátá. Ǹjẹ́ ní àwílé kékeré kan tí ò bá sí ẹ kí àwọn èèyàn jákèjádò àgbáyé ká tó máa lọ kúrò lórí ètò? Ìmọ̀ràn tí mo fẹ́ gba ààrẹ wa ni wípé ààrẹ wa ni mo fẹ́ gbà ní ìmọ̀ràn yẹn torí mo rí pé ó ń gbìyànjú mo rí pé ààrẹ tó máa ń gbàmọ̀ràn bí ìgbà tí dàwa ń wà bẹ́ẹ̀ ni tẹ́ bá ti sọ̀rọ̀ á rí àti sí ẹ rí àmì tó gbọ́ ọ̀rọ̀ yẹn. So mo fẹ́ fi àsìkò torí pé mo rí pé ẹni tó létí etí ọba ní etí ọba lóko ni ẹni tó ní ìfẹ́ aráàlú ni ṣùgbọ́n tẹ̀jẹ̀ pé àwọn aráàlú ò mọ iye. Mo fẹ́ fi àsìkò yìí gbà wọ́n láyìmọ̀ràn yìí pé gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe wọ́n máa béèrè lọ́wọ́ ara wọn pé tẹ́pọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wà nípò táwọn wà yẹn báwo ló ìbá ṣe ṣe ìgbésẹ̀ òde ìbá gbé. Ṣé nǹkan tí mo sọ yìí ó máa ràn wọ́n lọ́wọ́ tó bá ń ronú bẹ́ẹ̀ pé tẹ́pọ̀ Awólọ́wọ̀ ló fẹ́ ṣe program yìí àbí tó fẹ́ ṣe nǹkan báyìí báwo ló ṣe máa ìgbésẹ̀ wo ló máa gbé àwọn wo ló máa pè irú àwọn èèyàn ló máa pè sí. Kódà máa rò wọ́n bá ṣe rò Awólọ́wọ̀ náà nìkan máa president àwọn olórí méjì tí mo gba tiẹ̀ tó fi àpẹẹrẹ lélẹ̀ òun tún ni president Amẹ́ríkà kan tó máa àwọn Amẹ́ríkà máa ń rí fáàsì ni wọ́n máa ń sọ pé ká fira wa sí Abraham Lincoln ló mo kọ́kọ́ Abraham Lincoln primary ní 1960 Abraham Lincoln ni mo kọ́kọ́ gbọ́ nípa ẹ̀ ká máa pé àwọn president á rò pé wọ́n á wòra pé Abraham Lincoln ló wà ní ipò táwọn wà yìí kí ni ìbá ṣe bí ọ̀pọ̀lọpọ̀ American president ṣe ń gbé ìgbésẹ̀ tó dá nìyẹn. Lẹ́yìn yẹn mo wá tún rí Awólọ́wọ̀ tí ẹ ká máa bira ọ léèrè irú ẹ̀ mo táwọn yẹn dẹ̀ ń ṣàpẹẹrẹ mo rí Gbémùdíà ńgbà yí ẹ̀ ó jẹ́wọ́ ó ní bó Awólọ́wọ̀ ṣe ń ṣe lòun fẹ́ máa ṣe òun máa ń wò pé tẹ́pá Awólọ́wọ̀ ní ìgbésẹ̀ òun ló máa gbé. Àwọn lídà tó dẹ jẹ́ ká máa wò kọ́ ṣe wọn bá ṣe wà kọ́ ṣe Jésù olùgbàlà aráyé ẹ jẹ́ ká máa lídà tó bá fẹ́ràn rẹ̀ lọ́wọ́ kó máa wọ pé Abraham Lincoln wà nípò yìí lóòótọ́ ṣe president America Nàìjíríà but gbogbo American president ló ń wà nǹkan ṣe pẹ́ẹ́tẹ́ pa Abraham Lincoln ni bí àwọn ìbá ṣe ṣe then àwọn tá a wà lórílẹ̀‐èdè ká máa bó jẹ́ gọ́vnà ni ó jẹ́ ambassador ni ẹ máa fira yín sípò pé tẹ́pá Awólọ́wọ̀ ló wà nípò tẹ́ wà yìí báwo ni ìmá ṣe ṣe. Ìmọ̀ràn kìíní nìyẹn. Ìmọ̀ràn kejì tí mo fẹ́ gba bàbá wa Tinubu ni pé ààrẹ Tinubu ni pé Awólọ́wọ̀ fi ẹgbẹ́ kan sílẹ̀ kó tó lọ tó ṣe pàtàkì àwọn pẹ̀ ẹgbẹ́ ẹ̀ ní Afẹ́nifẹ́re wọ́n kó àwọn èèyàn ọ̀tọ̀kùlú ìlú àwọn ọ̀jọ̀gbọ́n àwọn olówó ìlú tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wọn tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá òun ló kó síbẹ̀ tó máa ń bá a dámọ̀ràn. So gbogbo nǹkan tí President Tinubu bá fẹ́ ṣe mo bẹ̀ wọ́n ni mi ò pa láṣẹ gbogbo wọn tẹ́ bá fẹ́ ṣe ẹ máa fi lo Afẹ́nifẹ́re ṣé ti yẹn ẹ máa fi lo Afẹ́nifẹ́re group ẹ fẹ́ ṣe nǹkan báyìí kọ́ máa fún yín ní ìmọ̀ràn. Then ìmọ̀ràn kẹta tí mo fẹ́ fún president wa ni àtàwọn olórí gbogbo tó wà lórílẹ̀‐èdè wa náà ni kì í ṣe president nìkan ṣùgbọ́n president ló lọ bá jù mọ́ àwọn governor àwọn commissioner tó bá fi ṣe commissioner bá fẹ́ ṣe head of university nǹkan kan ni wípé àpapà eléyìí fún àwọn governor àtàwọn president ni Awólọ́wọ̀ n tó ràn lọ́wọ́ jù ni ó make use of àwọn intellectuals tó wà lára ń díẹ̀ bí àwọn Ṣóyínká yẹn Professor Àlùkò sọ̀rọ̀ mi àwọn Awóṣìkà sọ̀rọ̀ mi ó make use of àwọn intellectuals tó wà lára ń díẹ̀ ni tó mo bẹ̀ bàbá wa Tinubu àwọn intellectuals tó wà lára ń díẹ̀ tó ní integrity ni o torí àwọn kan ní wọ́n ní brain ṣùgbọ́n wọ́n ṣèṣekúṣe ju nǹkan mi lẹ̀ wọ́n dẹ̀ purọ́ wọ́n dẹ̀ jalè obìnrin ò jẹ́ kọ́mọ nǹkan tó ń ṣe ṣùgbọ́n àwọn intellectual tó ní integrity ẹ jọ̀ọ́ ẹ mú wọn lò ẹ lo ọpọlọ wọn. Wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n ní ìjẹ́ kí a pe àgbàlagbà ní wèrè bó ṣe ń ṣe ìlú òyìnbó nìyẹn
wọ́n á wá èyí tẹ́ ní ọpọlọ. Mo sọ fún yín pé àwọn football club tó wà ní ìlú Áfíríkà ló ti wá oní talent, wọ́n á lo ọpọlọ ẹ̀, wọ́n á lo talent ẹ̀. So kí President Tinubu má ti jù, ẹni tẹ́ bá ti ní integrity lára wọn, ẹ lo ọpọlọ ẹ̀. Dẹ́ ìmọ̀ràn kẹrin tí mo fẹ́ fún wọn láàsì ní pé àwọn ọmọ Yorùbá kan àbá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan wà nílùú òyìnbó tó ti pẹ́. Àǹtẹ̀rẹ̀ bá pẹ́ lára iṣẹ́ àdọ̀ṣẹ́, wọ́n dẹ̀ ti mọ bó ṣe ń ṣe ìjọba níbí, wọ́n mọ bí wọ́n ṣe ń ṣèjọba wọn tó fi ń work. Irú ẹ̀ ní ká tó di pé a ṣètò yìí tí mo bá yín sọ̀rọ̀ nípa bàbá kan tó wà ní London, àwo ṣìkà bí kí ló bàbá yẹn jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ business tó ṣe pàtàkì ní London nílùú òyìnbó ní Britain lónìí, agbọ́pọ̀ lónìí, Heathrow airport òun lónìí. Àwọn tó ti mọ bó ṣe ń ṣe ìlú, tó ti mọ bó ṣe ń ṣe, àwọn kan ti contribute fún orílẹ̀-èdè Amẹ́ríkà. Àwọn ọmọ wa tó wà káàkiri bẹ́ẹ̀ yẹn, kí President Tinubu wá ó ṣe máa lo talent wọn láti fi tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Ẹ wá àwọn talent yẹn lọ, ẹ ṣe investigation bí Awólọ́wọ̀ ṣe ń ṣe ní á send àwọn èèyàn out, á pè yín, á send yẹn lọ study nǹkan tó ṣẹlẹ̀ ní Malaysia. Ẹ wá àwọn ọmọ wa kan tó lọ sí bíbá, ẹ wá wọn rí, kó pọ̀ wọ́n wálé, kó wá bá tún ìjọba ẹ̀ ṣe. Ìmọ̀ràn tèmi fẹ́ fún wọn nìyẹn, àmọ́ra wa rí, ṣùgbọ́n tèmi ni pé bí ìyá tèmi ṣe kọ́ mi pé tó bá réèyàn tó wà lókè, má jẹ́ kí tiẹ̀ bàjẹ́, gbogbo nǹkan tó bá lè ṣe láti bá gbẹ́rù yẹn bá gbé, ó lè mí ṣe. Orílẹ̀-èdè mi ni tó bá da, ó dọ̀jà fún gbogbo wa ni. So kí President Tinubu tó bá rá àwọn tó máa fún ní, tó máa fi dọ́dọ̀ wọn, àwọn ìgbésẹ̀ mẹ́rin kan gbé nìyẹn. Ẹ ṣé, mo kí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà. Orúkọ mi ni Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn láti orílẹ̀-èdè France. Ẹ jẹ́ ká ní sùúrù, ká máa fàdúrà ran àwọn olórí wa lọ́wọ́ àti àwọn tó wà nípa ààbò wa. Nítorí yẹ pàtàkì ká máa fi ràn wọ́n lọ́wọ́ nìwọ̀n. Kàn wá má dẹ̀ sọ pé ìgbà tó bá yẹ ká criticize, ká má criticize wọn, ṣùgbọ́n ká má kánjú ju Ọlọ́run lọ. Ká nígbàgbọ́ pé Ọlọ́run lè ṣe, Ọlọ́run ló lè tún orílẹ̀-èdè wa tò. Ìgbà kan wà táwọn orílẹ̀-èdè tá à ń sọ yìí náà tó dàrú. Wọ́n pẹ̀lú sùúrù, pẹ̀lú iṣẹ́ àṣekára, orílẹ̀-èdè wọn padà bọ̀ wá dá. Ẹ jẹ́ ká ní hope. N tí ò yá àwọn kan pẹ̀lú program Tinubu ni hope. Ẹ jẹ́ ká máa ní, èèyàn gbọ́dọ̀ máa ní ìrètí. Ẹ jẹ́ ká ní ìrètí pé orílẹ̀-èdè wa máa dá. Mo dẹ̀ dúpẹ́ pé Prophet TB Joshua kó tó kúrò, Prophet TB Joshua predict pé Nàìjíríà ń bọ̀ wá dá, tó máa ya gbogbo alẹ́ ni. Ẹ jẹ́ ká ní hope ní inú àsọtẹ́lẹ̀ tí Prophet TB Joshua sọ ní Nàìjíríà ń bọ̀ wá dá. Ẹ jẹ́ ká ní hope. Ó dà, ẹ ṣeun o. Ẹ ṣeun o bàbá Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn láti France. Wọ́n fi àsìkò wọn sílẹ̀ láti wò pé kílùú wa ó dáa sí jù báyìí lọ. Torí wọ́n mọ pàtàkì ilé, wọ́n sì mọ̀ wípé ilé náà sì làbọ̀ sinmi oko. Bẹ́ẹ̀ èèyàn bá ṣiṣẹ́ náà títí, ilé làbọ̀ sinmi oko. Mo dúpẹ́, ayìn yín, ẹ ṣeun o. Tóbi Fásùgbà ló kọ mi, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Èrò yín ẹ já mọ́ lójú òpó ìfi èrò ẹni hàn sí tá a mọ̀ sí comment section. Ẹ má wàá gbàgbé Renix Reshape, oògùn tó jẹ́ ti ìbílẹ̀, eléyìí tí wọ́n lo ewé àtegbò láti ṣe, láti fi ṣètọ́jú ara ẹ̀dá tí kì í ní eléyìí tí wọ́n ń pè ní ewu nínú, tí ò léwu nú, àmọ́ tó jẹ́ wípé béèyàn bá lo àwọn oògùn torí pé ó jẹ́ natural, á ṣiṣẹ́ natural. Ó ṣe pàtàkì kẹ́ ẹ tọ́jú ara yín o, ẹ tọ́jú ìlera yín. Ìfúnpá gíga ni, oríṣiríṣi àwọn àìsàn tó ṣe wú ṣe kóhùn kó jẹ́. Àwọn èèyàn tó ń ra àwọn oògùn wọn, wọ́n ń dúpẹ́, wọ́n sì ń yọ̀. Àìmọye àwọn míì ń pè mí, wọ́n sọ pé lóòótọ́ bẹ́ẹ̀ làwọn bá. Ìyẹn gbọ́ tìtọ̀ jókòó. Bàbá BG, Bàbá Bóyègbéró, tí wọ́n jẹ́ cartoonist, tí wọ́n ti ya àwòrán nígbà gbogbo àwọn ayé Babangida, Ṣàgàrí, tí wọ́n sì ti ṣe oríṣiríṣi àwọn iṣẹ́. Kódà wọ́n tún gbé dédìí sí orin wọn tí wọ́n kọ, ó wà lórí Spotify, ó wà lórí àwọn kíní orin app gbogbo. Ẹ lọ wò ń bẹ̀, Bóyègbéró BG. Ẹ sì tún rí nígbà táwọn fúnra wọn bá sọ nínú fídíò yìí. Ẹ ṣeun o. Tóbi Fásùgbà ló kọ mi, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́.
Bembeyeke TV ẹ máa wò ó. Ẹ máa bá wa wo Bembeyeke TV. Tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀. ẹ lọ subscribe sí Bembeyeke TV ìyẹn lórí YouTube. Bembeyeke TV. Ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá. Ẹ wo ó ní olèmi náà máa ń wo. àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bembeyeke comedy. ẹ wò ẹ̀yin mi láwo ń gbẹ bá subscribe síbẹ̀. Ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wo. God bless you. Bembeyeke TV ẹ máa wò ó.